Ìkẹ́ Olúwa, ọlá Olúwa, oore ajẹ́njẹ́tẹ́ kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn ìgbà tí a yin Ọlọ́run, a bàbàrà rẹ̀, a gbé tóbi. Ọlọ́run kó wọlá bó ti tóbi tó, kó wọlá agbára ẹ̀, kó wọlá Nábì wa Muhammad. Gbogbo àwa tí a wá bí lẹ́ni, Ọlọ́run máa gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. A kí àwọn àlùfáà tí wọ́n wà níkàlẹ̀, Allah. àwọn tí wọ́n ti lọ àtàwọn tí ó kù ńlẹ̀. Alhaji wa Shita, a kí yín púpọ̀. Ìmáàmù Shita bẹ́ẹ̀ bọ́fẹ́ bẹ́ẹ̀ ti kúrú díẹ̀ ní mọ́ríkàsì ẹ tún ṣe kí al-arifu billah Dama Allahu hayatahu. Musa ọmọ ìyá Musa ẹ̀mí rẹ̀ gùn Àmín. ọlá Nábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. abanikanda Sheikh Abdul Latif Sheikh Abdul Wahab Kuranga Dama Allahu hayatahu. AKPA authentic àti gbogbo àwọn bàbá gbogbo àwọn àlùfáà kúrámà àtàtà gbogbo yín ni mo rí o àti rọ́ìdù wa allazi la yaksibu ahla ala awwalu akínyìn ọ̀sọ́ mo kí Sheikh Abdulsalam akínyìn Abdulkadir Gata. ari gata ari pẹ́ Àmín. ọlá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo wá kí Al-Ustaz Abdulrahim a ti pàdé kan gbẹ̀yìn báyìí nísìn níjọ́ tí mo wá tí mùdírù ní kí n wá kí jímọ̀ fún Kamaru Suga. Kamaru náà dàmbolo kó sí ọdọọdún mélòó lónìí 5 years ni mo ti ríra yìí mi gbẹ̀yìn Allah. Abdulrahim àmọ́ mo mọ̀ wípé ọkàn rẹ̀ ọmọ sí Markaz àmọ́ odò gé mọ́bì kan àmọ́ a ti rí nínú sẹ̀ríà wàmọ̀nìtúrà gẹ́yìrà báàgín wàlà ádín fọlá isma alẹ́ kò ní di Aki Kamaru Suga kò ní tán fún ẹ Àmín. kò ní bàjẹ́ fún ẹ Àmín. ṣúgà rẹ kò ní yọ́ dànù Àmín. kò sì ní di bàrà mọ́ ọ lọ́wọ́ Àmín. kò sì ní di múrù mọ́ ọ lọ́wọ́ Àmín. ọlá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àtòyìn àti ṣúgà wọ́n máa dùn ni ọ̀rọ̀ rẹ̀ máa dùn lọ títí títí Àmín. ọlá bó ti gbà á lọ́dọ̀ bàbá Sheikh Adam Àmín. bó ti gbà á lọ́dọ̀ bàbá wa Mudirul Markaz Dama Allahu hayatahu. Àmín. ọwọ́ àfi sọ́kàn ọ̀ padà sẹ́yìn níwà nírìn níṣe jòkólẹ̀ lọ́rọ̀ jòkólẹ̀ alibarika ọmọ gbọ́ lọ Àmín. ní orúkọ bàbá wa Mudirul Markaz Dama Allahu hayatahu. Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Al-Ilori. Dama Allahu hayatahu wa hafizahu Allahu wa ra'ahu. Èmi a máa sọ wípé gbogbo ẹni tí ń bá ń jẹ́ Muhammad àbí Muhammadu ń bẹ nínú orúkọ rẹ̀ ẹlòmíì àjọ Muhammad ń tán nínú wà nínú ẹ̀sìn ẹlòmíì èsì ìjọ yóò kàn gbé ọkọ sérí
bí hárahárà ni àwọn bàbá mudirul markaz ó fi gbogbo ẹjọ́ muhammadu rasulullah ó wá mú wa lọ sọ́dọ̀ Bushiri tí ń sọ wípé wàlásì tamama anahu wasuratuhu sumastafahu habiban bari nasami. والذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم ثم اصطفاه حبيبا بارئ النسم. ẹ̀yin fẹ́ pẹ́ ń bẹ̀ gbogbo wa láti mọ̀ yìí hùn àmọ́ istifáwù yẹn ẹ̀ṣà tọ́lọ́hún máa ń ṣàyẹn yẹn ẹ̀ṣà tí baba mudirul markaz ọwọ́ tá a bá sọ wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. inna Allaha istafa Adam wa Nuhan wa ala Ibrahim wa ala Imrana alal alamin. inna Allaha istafa Adam wa Nuhan wa ala Ibrahim wa ala Imrana alal alamin. a rí i pé inna Allaha istafa Adam ọlọ́run sa nabi wa Adam ọ̀sà lẹ́sà fìyànlẹ̀ kágbé láti bẹ̀rùn gbogbo yìí ọ̀ntẹ̀lé gbogbo àwọn sùúrìyàtì Adam ìsìfáwù ń lọ títí. ọwọ́ adéri àwọn wòlíì ọlọ́run mini ìsìfáyì Adam ànàbíyé Adam ìsìfáwù Sheikh Adam Abdullahi Al-Ilori. ومن استفاء الشيخ آدم عبد الله الإلوري استفاء أبنائه البررة. tabani ọlọ́run sa nabi wa Adam lẹ́sà kò wá ní ṣe wá lè mọ̀ wípé baba Sheikh Adam ọwọ́ ń bá nabi Adam jókòó ìsìfáwù yẹn ń wá mẹ́lọ́dọ̀ wọn ní iliman wa fahaman wa amalan wa karamatan. baba mudirul markaz wọ́n tún wá jogún ìsìfáwù yẹn lọ́fà tó yẹ pé ọ̀rọ̀ wọn fi rí bí n ti rí ni wọ́n ń tàn kálẹ̀ ní ń da wọ́n ń gbọ́ wọn ayé ń gbọ́ wọn àwọn ẹni ọlọ́run ń gbọ́ wọn àwọn tí ò gbọ́ wọn àwọn tí kò sí làákàyè tó pé tí wọ́n ń fojú kan wòran ẹ má jẹ́ àlọ́ púpọ̀ ń bẹ̀. kí ló wá jẹ́ kí ni bàbá wa ṣe kí Ádámù rí bẹ́ẹ̀ a rí i pé bàbá yẹn ọ̀sàbòsí bàbá yẹn ọ̀sàbòsí wọn ò sì kọ́ ọmọ kéwù kan ní àbòsí ẹni tó bá ń ṣàbòsí fúnra ara rẹ̀ òun ní ń ṣàbòsí àbòsí yìí ó sì dà lé lérí mo rí gbọ́ lọ́dọ̀ ẹnìkan tó sọ wípé la taslamanna isama kunta muqtadiran wa zulimu yarji'u ukibahu ila Najat banke. la taslamanna idama kunta muqtadiran wa zulimu yarji'u ukibahu ila nadami wa zulimu yarji'u ukibahu ila nadami. masabosi o bábòsí ti wò ó lè mọ má débẹ̀ rárá ọbàjọkùnrin ọbàjọbìnrin ọbàjàfà ọbàjọlówó ọbàjọlọ́lá la taslim la taslamanna
ìsámá àǹtà ó sì lágbára kọ́ ọmọ ṣàbòsí mọ́ wá ṣe o torí pé òkè bá o gbogbo ẹni tí ń ṣàbòsí lọ́rọ̀ ń ṣàbòsí níbi tó ti gba kéwú ń ṣàbòsí níbi tó ti kọ́ṣẹ́ ń ṣàbòsí níbi tó ti gba rere azulimu yariji òkèbáhu ìlànà àwọn alábòsí ó ti máa ṣàbámọ̀ ṣùgbọ́n ẹ̀pà kèé bá oró mọ́ ni àwọn abá kamaru wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah Sheikh Quamardeen An-Nuri Ar-Rabbani àwọn kan bẹ Sulimani ni wọn Ash-Shaytani la ilaha illallah gbogbo àwa tá ń bẹ láyé àwa ẹ̀dá àtẹranko àtẹ̀yàn àtàlìjànú òdo méjì ni wá sífúrání òdo méjì àsífúrú rabbaniyun nuriyun ọ̀kanu òdo kejì àsífúrú Sulimani Ash-Shaytani tí n bá wá sọ fún wa wípé gbogbo àwa tá ń bẹ láyé àtẹ̀yàn àtàlìjànú àtẹranko àtigi àti gbogbo ẹja tí ń bẹ lọ́dọ̀ odó ní gbogbo wa pátápátá a rí nínú àfọ olórin kan tó sọ wípé ó ń júwe Ọlọ́run. ta'ammal surat al-adadi wa ma yansur ilayhi hudi kazalika li adadu raji'atun fa in kasurati fa ila kazalika lekum raji'u ila rabbi wahidi samadi ta'ammal surat al-adadi ẹ jẹ́ ká wo nǹkan 1 2 3 4 5 6 7 8 9 tó bá di 10 wọ́n lẹ́yọ̀ kankanlẹ̀ wọ́n fòdó sí tó bá di 100 wọ́n fi òdo méjì sí tó bá di 1000 wọ́n fi òdo mẹ́ta sí tó bá di mílíọ̀nù gan òdo mẹ́fà ókè farabalẹ̀ wà ń kásúrati mímba wa ń pọ̀ lọ bẹ́ẹ̀ tó di mílíọ̀nù fa ilà ahadi yóò máa padà sí ọ̀kan ni mímba òun náà ní ti ń lọ 200 300 bàbá tó yá yóò di 1000 tó bá ti tún lọ 2000 3000 bàbá tó máa lọ kí ni 1 million ọ̀kan òun ní parí sẹ́wárí gbogbo òdo yẹn òdo àtòdo ẹ bá ń fi òdo lu òdo náà ní jẹ́ àwọn èèyàn nù ni ẹyọ kan òun náà lọ́lọ́wọ́n ọba. kazakal lihaliku raji'u ila rabbi gbogbo wa tá ń bẹ láyé á padà sára sọ́dọ̀ ẹyọ kan òun náà ni. ẹni tó bá jẹ́ An-Nuri Ar-Rabbani bí ọ̀rọ̀ Sheikh Adamu ti ń rí òun ló wọ́n mọ̀ rí. ẹni tó bá gbà lọ́dọ̀ bàbá Sheikh Adamu bí Quamardeen yìí ṣúgà bó ṣe gbà á bí ọ̀rọ̀ tóun náà sì ń lò bí ti ń lò bọ́rọ̀ rẹ̀ ó ti máa rí iná ní rí yìí kéèyàn bẹ̀rẹ̀ afúlà ọ̀sẹ̀ méjì lójoojúmọ́ kéré ó sì máa pọ̀ wọ́n dẹ òjò sí ọ ọlọ́wọ̀n ọ̀rọ̀ ọlọ́wọ̀n núrí tó jẹ́ ni Rabbani tó jẹ́ ni Rabbani yumin Rabbani Sheikh Adam wa Nuri Sheikh Adam ọlọ́run níjọ́ bàjẹ́ fún ọ ọlọ́run nàbí wa Muhammad
ó ṣe tọdún ní ó tún sẹ̀mí ó tún sẹ̀mí ó tún sẹ̀mí ọlá nàbí wa Muhammad ìjọ rẹ̀ ò ní tú mọ́sálásí rẹ̀ ò ní tú ọmọ gasi lẹ́mìí lásìkí lálàáfíà ní karama ní iliman ọlá nàbí wa Muhammad. Baba Mudirul Markaz. Baba Mudirul Markaz. Adamallahu hayatahu. Ẹ̀mí gígùn. Ọlọ́run bá ṣe fún bàbá wa. Àlàáfíà tó péye. Ọlọ́run bá ṣàlékún fún bàbá wa. Ẹrù tí bàbá rù pọ̀. Ó dàbí òkè Sóbí. Bí òkè Olúmọ. Ó tún jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ àdúrà tá a máa ṣe. Ọlọ́run kó gbé fúyẹ́. Kó dàbí fìlà tí wọ́n dé. Kó fúyẹ́. Ọlá Nabi wa Muhammad má jẹ́rí ọ̀tá wọn má jọrùn ọwọ́ wọn má jẹ́ wọn ṣubú dànù ọlá Al-Qur'an gbogbo ọmọ wa lọ sábẹ́ wala kadi karamna. Gbogbo wa kí wala kadi karamna kọ̀ọ̀kan. Bismillahirrahmanirrahim wala kadi karamna bani Adam وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا. gbogbo àwọn tó ń náwó tí wọ́n kó na bàbá wa Mudirul Markaz àdàpadà olóore ọlọ́wọ́n bá ṣe fún wọn àtàwọn tí wọ́n ń ná sí àpò àfa wa Quamardeen ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́n dá padà fún ọlá Al-Qur'an inna haza la rizquna ma lahu min nafad. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Bàbá àdínì ẹ má ti lọ iṣẹ́ tí wọ́n rán iṣẹ́ tí táwọn máa yá àwọn ọmọ méjèèjì tí wọ́n ṣe síkìrì kó máa lọ bẹ́ẹ̀. Bàbá àdínì sọ wípé kí wọ́n máa bọ̀ wá sí orí rédíò wọ́n fẹ́ kí àwọn ọmọ méjèèjì kan wá ṣe programu special lọ́fẹ̀ẹ́. ẹ ra kò ìṣẹ́jú kan jẹ́ ń rí àwọn àgbàlagbà owó tí a gbà fún baba Alágége lẹ́ẹ̀kan owó baba Alágége ni nísìnyí baba àdínì ẹ máa bọ̀ iṣẹ́ tẹ ẹran mi ẹ máa bọ̀ ẹni bá fẹ́ tí máa ń ṣe tọ́lọ́hún má di lọ́wọ́ ẹ̀ má jẹ́ manna'in lil khair fúnra ara wọn ni wọ́n mẹ́sẹ̀gì mi náà ní iṣẹ́ tí mo lọ jẹ́lẹ̀ kan yẹn pé iṣẹ́ yín náà ni mò ń ṣe lọ́wọ́ gbogbo program tó léwu ká ṣe bàbá wa yìí máa make sure yìí pé àwọn dùn àwọn àfa nù wọ́n fẹ́ dùn àwọn àlùfáà wa náà nínú àwọn kọ́mẹ̀ ni pé wọ́n ti kọ́kọ́ send 200,000 naira wọ́n ní yàtọ̀ sí ti Mudiru wọ́n ní kí n fún àwọn àlùfáà wá gbọ́ bá àti máa ṣe é nì anabi àgùdà ń jọ tó wá bí níjẹ̀jọ́ ó fún àwọn àlùfáà ní 200,000 naira mo ní 50,000 naira nínú ẹ̀ kọ́mọ lọ́dọ̀ àbáwá arifu billah 50,000 naira nínú ẹ̀ kọ́mọ lọ́dọ̀ Maulana Sheikh Ibraheem Khalifa aliwa lẹ́kọ̀ọ́ àwọn nù 50,000 100,000 tó kù ni mo há fún gbogbo àwọn àlùfáà wọn á ní yàtọ̀ sí yẹn àwọn fẹ́ ṣe dáadáa fún àwọn àlùfáà ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà tí wọ́n ṣe zikiri lẹ́ẹ̀kan ẹ̀ tún fẹ́ nìkan kún o èèyàn mẹ́ta ni àlùfáà wa yìí máa nábì yìí dáadáa studio wọn kan wà ntí a fi parí studio yẹn kò ń ṣe ọ̀rọ̀ 150 million naira studio tó wà òkè tó wà pa ni ẹ máa bọ̀ wá nísìn owó yìí má náwó kókò tèmi o dákun torí tọ́lọ́ àfihàn alibarika lọ́dọ̀ àwọn àgbàlagbà ni àwọn àlùfáà tí wọ́n ṣe zikiri lẹ́ẹ̀kan wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run kí wọ́n ní kálukú wọn kún wọn wá síbẹ̀ kó wọ́n ṣe album pẹ̀lú àlùfáà ó di mẹ́ta èmi náà ó di mẹ́rin ó ti yẹ kémi náà ṣiṣẹ́ lórí studio yẹn mi ò ṣiṣẹ́ mbẹ̀ bàbá wa àgbà méjì ni ẹ mú wa bá mi àgbà Al-Guniyanwy anakumullah bá mi ibi tọ́lọ̀ ń bá ní ó di àwa yòókù àmà yanjú ara wa o inshallah ẹ bá wọrí baba piye Maulana Sheikh al-arifu billah ọ̀dà mo ṣe papọ̀ Maulana ọ̀dà ẹsẹ̀ ti inú ilé ì ń bọ̀ wá níbi tí mo dé yẹn o ìyìn gbàgbé ṣé o kọ́ símù wọ́n ti ṣe fáyìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. bá mi àgbà ọ̀ṣọ́ mufti Maulana Al-Karim
ìmáàmù Ológbòmọ̀ṣọ́ láti Ìlọrin ẹ sáré mú tiyín káyì Mọ̀lánà ń bọ̀ wá. ìmáàmù Ológbòmọ̀ṣọ́ ṣé Abdul Gani Àtàtà Mọ̀lánà ṣé wà á rówó lò kí ló ṣẹlẹ̀ Ọ̀pẹ́yẹmí náà ni kí n pín eléyìí fáwọn àfa kún 100,000 tó wà nílẹ̀ tẹ́lẹ̀ gbàdání má sì wá bá mi armiya ń bọ̀ wá ṣé òdìkò